hepatitis ń pààyàn o secret killer ni tí èèyàn bá ní hepatitis díẹ̀ ní pa ni tí liver bá ti yẹn large ó lè fa liver damage tí liver damage ayé ẹ̀ bàjẹ́ nìyẹn kí á ní àbí kó fa liver cancer. kí lọ́nà àbáyọ sà. ọ̀nà àbáyọ ni wípé. baálé mi mo mọ̀ fẹ́ ṣèdánwò kan fún yín. ìdánwò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá sì lè gbà odidi oṣù kan ní fífowó mi ṣebẹ̀ fún yín nínú ilé yìí. lóòótọ́. bẹ́ẹ̀ ni. nìṣólẹ̀. ẹ dárúkọ 5 nínú àwọn egbòogi tí ń jáde láti iléeṣẹ́ yemkem. jẹ́ nǹkan bẹ̀rẹ̀ látòrí M&T capsule egbòogi amúyányán fún èyíkéyìí ibà Eroxil 5000 bẹ́ẹ̀nbẹ́ tó mú kọ́pá ẹ̀yìn dúró déédéé Titanic K2 bẹ́ẹ̀nbẹ́ Super A1 fọ̀dọ̀tì inú ẹ̀jẹ̀ ìwọ náà sì mọ ti ọ̀sọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo mọ̀ pé sọ̀yún ọkọ mi tó láksàn. kò sẹ́ni tí ò nílò egbòogi iléeṣẹ́ yemkem fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o. má wàá gbàgbé àdéhùn tó ṣe o pé oṣù kan ló fi ní gbowó ọbẹ̀ lọ́ọ̀ mi. baálé mi bí n bá sì ṣe é sì jẹ́. tàìjẹ́ ti jẹ́. fún ìlera tó péye tàbí fẹ́ ra yíkéyìí egbògi iléeṣẹ́ yemkem ẹ kàn sí corporate head office yemkem plaza 205 ẹgbẹ́dá ìdímù road faith bus stop ẹgbẹ́dá lagos telephone 070-5555-7577 ẹ kàn sí maryland office 334 ìkòròdú road ìdíròkò bus stop anthony maryland lagos telephone 080-3320-0911 tàbí ní ìkòròdú ojúbọdẹ junction sunshine plaza opposite sweet sensation ìkòròdú telephone 080-2512-0600 yemkem international aṣíwájú ni wá níbi káfẹ́ gbòógì ṣe wòsàn fún àlàáfíà ara wa. bàbá tí a bá sọ nípa àìsàn tí ó tún dà wọ́n láàmú jùlọ ènìyàn náà ni hepatitis. bẹ́ẹ̀ni. bàbá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gan. hepatitis simply means inflammation of the liver. That means tí liver bá wà enlarged, that is the meaning of. tó kàn tóbi lójijì. tó tóbi liver dàbí ball shape tó wà níbi right side upper side of the abdomen níbi òkè ibi ẹ̀gbẹ́ ọ̀tún. so tó bá dàbí ball shape tó bá ti dé pé bí ó tóbi sí ju normal lọ is simply hepatitis. tó bá tóbi báyìí kí nǹkan ká máa ṣe lágbo ara. àwọn symptoms tó máa rí ni pé number 1 ẹni ẹ máa ní fatigue ni pé a máa rẹ̀ láti inú wá so ẹni ẹ bá ti ní fatigue ìyẹn mọ̀ pé it's a sign of hepatitis. Then another symptoms tí wọ́n tún máa look forward ni pé ẹni ẹ stool ẹ máa wà pale ẹ mọ̀ bí kí ẹ máa yàgbẹ́ wọ́rọ́wọ́ bí tó kí dín yẹn gbé tí kò sí báyìí bẹ́ẹ̀ ẹni ẹ náà kí ni ẹ urine ẹ máa wà dark. ìtẹ̀ máa dúdú. ìtọ̀ lè dúdú. bẹ́ẹ̀ ni ìtọ̀ máa jẹ́ dark urine. Urine ẹ máa dark. Then ẹni ẹ máa ní abnormal weight loss, unexplained weight loss. Kò kàn ní mọ̀ akàn máa ru a máa gbé wọn ní mọ̀ nǹkan tí tó ń ṣe. Then apart from that ẹ máa notice pé ẹni ẹ máa develop bí flu-like symptoms. Flu-like symptoms dàbí bẹ́ẹ̀ bí kàtá orí fífọ́ bí fever so then apart from that ẹni ẹ máa ní bí loss of appetite. kò ní lè jẹun dáadáa. ó tún lè máa ibi side ibi tí kíní wà yẹn ibi tí kí náà pè ẹ̀dọ̀ wà yẹn ibẹ̀ yẹn á máa dùn bí pain á máa feel pain níbẹ̀. Then lastly ẹni yẹn ó máa ní bí jaundice symptoms bí kí gbogbo ojú ẹ̀ yẹ́lò àbí kára ẹ̀ yẹ́lò àwọn symptoms. bàbá kí ló máa ń fa irú àgbákò yìí ṣé ti rí nǹkan tó ń fà máa ṣàlàyé fún yín. Number 1 virus kan ló máa ń fà o virus yẹn ó jẹ́ hepatitis A hepatitis B hepatitis C hepatitis D hepatitis E man ni virus kan máa ń fà. Then àwọn dàtọ̀ máa ń fà ni wípé ìgbà míì immune system yẹn máa ń tako èèyàn bá ṣe sọ ń gbà yẹn nígbà tá à ń sọ̀rọ̀ nípa diabetes ni pé diabetes ni pé tí immune system tó bá ṣiṣẹ́ kíṣẹ́ so ní hepatitis náà immune system máa ń ṣiṣẹ́ kíṣẹ́ ó máa take liver yẹn as an enemy ó máa attack it ó máa develop antibodies ó máa attack tissue liver yẹn ẹni ẹ máa develop autoimmune hepatitis òun ní pé hepatitis tíyàn ní as a result of wípé liver immune system yẹn ó ṣiṣẹ́ kíṣẹ́ ó lọ attack liver yẹn then a máa tún pé kíní kan ní alcoholic hepatitis ń pé hepatitis tó yẹn pé bóyá torí ń pé èèyàn mutí jù èmi hepatitis nìyẹn. Then another form of hepatitis ta tún lè pè ní hepatitis ni pé hepatitis téèyàn ní as a result of misuse of medication. ok pé tí wọ́n bá lọ ṣe ògùn àbí. no kì í ṣe pé èèyàn ṣe ògùn àwọn ògùn kan wà téèyàn gbọ́dọ̀ máa lò téèyàn bá ń lò you are at the risk of having hepatitis. irú ògùn wo. ẹ ti rí àwọn ògùn kan wà téèyàn gbọ́dọ̀ wà very careful. Number warfarin yẹn jẹ́ ògùn tí wọ́n máa ń lò fún bíi pain
then kí náà adaptone àwọn oògùn kan àwọn medical drugs kan wà. They are medical drugs that you have to be very careful. You are at the risk of having hepatitis. So hepatitis gan ẹ má gbàgbé ọ̀nà tá a lè pín sí ni pé hepatitis caused by virus. A, B, C, D, E. Èyí tó popular jù ní B and C. Gbogbo ẹ̀ náà ló wà. A wà, B wà, C wà, D wà, E wà. Then èyí tó yẹ pé bóyá alcoholic ló ń fà. Then èyí tó yẹ pé bóyá immune system ló ń ṣe. Èyí tó yẹ pé bóyá as a result of bóyá oògùn tá à ń lò ló fà. Hepatitis tó wà ní. tó bá mú ni tó mú yàn ṣé yẹn lè kó ran ìyàwó ìyẹn lè kó ran mọ́. Bẹ́ẹ̀ni àwọn hepatitis kan wà tó ń ràn máa dárúkọ ẹ̀ fún yín. Hepatitis B hàn ó ń ràn, hepatitis C hàn ó ń ràn, hepatitis D náà ràn. Bó ṣe máa ń ràn but fẹ́ sọ àṣírí kan fún yín o ṣe tí rí hepatitis A ó máa ń múyàn tíyàn bá gbé abẹ́rẹ́sìn is a kind of hepatitis that you can get from contaminated food or contaminated water ní hepatitis A. Then hepatitis B you can contact it through blood, through secretion from the vagina and through semen secretion. Hepatitis C the same thing, through blood, through secretion from the vagina, then through semen. Then hepatitis D hepatitis D téèyàn bá ti ní hepatitis B there is chance that the person can also have hepatitis D. tí o bá tọ́jú ẹ̀ dáadáa. bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọn kì í ní hepatitis D láì jẹ́ pé ó ní hepatitis B. B ló máa bí D. B ló bí D. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ làbí kan ní ABD. So then E ní hepatitis tó ń pé bóyá téèyàn bá ní ìmọ́tótó dáadáa téèyàn lọ ń jẹ èèyàn lọ ń mú mi tí ìdọ̀tí wà èèyàn lè ní hepatitis E. àwọn nǹkan tí a dárúkọ kalẹ̀ bàbá ṣó lè pààyàn. Hepatitis ń pààyàn o secret killer ni téèyàn bá ní hepatitis díẹ̀ ní pa ni. tí liver tó bá ti ń enlarge ó lè fa liver damage tí liver damage ayé ẹ̀ bàjẹ́ nìyẹn. kí á ní. àbí kó fa liver cancer. kí lọ́nà àbáyọ sà. ọ̀nà àbáyọ ni wípé ṣètìrí téèyàn bá ní ọ̀nà ìbílẹ̀ ọ̀nà àbáyọ ni ọ̀nà àbáyọ ìbílẹ̀ wà ọ̀nà àbáyọ English wà. ọ̀nà ìbílẹ̀ a máa ń pe oògùn kan ní milk plant ni o milk thistle India náà ti gbé wá àwọn India náà ti tó ṣe milk thistle la máa ń pè a máa ń pè ní silimarin ṣùgbọ́n tẹ bá kàn sí màá ṣàlàyé dáadáa fún iṣẹ́ tí. nọ́mbà yín bàbá. 090 60 75 95 28. lẹ́ẹ̀kan sí. 090 60 75 95 28. orúkọ yín. èmi ni dókítà Ìbùkún Olúwadaniel. Àkápò. Àkápò. ẹ ṣé o.